Ọọni àti Sunday Igboho ìjà parí. Ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí tọmọ onínàkúnà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ nínú Bíbélì. Ọmọ onínàkúnà tí wọ́n sọ pé ó jí níjọ́ kan ó lọ bá bàbá ẹ̀ pé òun fẹ́ gba gbogbo ogún tó kan òun nínú ohun ìní bàbá òun. Ìjà burúkú ló gbé kó bàbá náà lójú pé tí kò bá fóun lógún tó kan òun nǹkan yóò yan. Bàbá ẹ̀ fún un lógún náà ó sì lọ. Ó sì fi ogún náà ṣe fàájì títí tí kinní ọ̀hún fi tán. Nígbà tówó tó kó lọ tán tó sì di atọrọjẹ, ó rántí bàbá ẹ̀ ó sì padà wá sílé. Ó ní kó fi òun ṣe ọ̀kan nínú àwọn ẹrú ẹ̀ nítorí òun ti rí i pé àwọn ẹrú bàbá òun ń gbádùn ju òun lọ níbi tí òun wà. Sí ìyàlẹ́nu gbogbo àwọn èèyàn, bàbá ẹ̀ ò bínú, ó fà á mọ́ra. Ó ní ọmọ náà yóò ti kọ́ ọgbọ́n tó dáa gan tí yóò sì wúlò fún òun nínú ilé òun lọ́jọ́ iwájú. Ọ̀rọ̀ náà fẹ́rẹ̀ rí bẹ́ẹ̀ tán fún Sunday Adéyẹmọ, ẹni tí gbogbo ayé ń pè ní Sunday Igboho. Ìyàtọ̀ tó kàn wà níbẹ̀ ni pé kì í ṣe ogún bàbá rẹ̀ ní Sunday fẹ́ pín. Inú ló bí i tó fi sọ̀rọ̀ sí bàbá ẹ̀, ó bínú gbàgbé orírun. Ọjọ́ náà ló dàbí àná yìí níbi ìpàdé orí ayélujára kan tí wọ́n ṣe láti alẹ́ ọjọ́ ìṣẹ́gun Túsídéè ọjọ́ kejì oṣù kejì títí di fẹ̀rẹ̀ ọjọ́ kẹta oṣù kejì ọdún 2021 níbi tí Sunday Igboho ti bínú gan tó sì sọ̀rọ̀ kàṣàkàṣà sí Ọọni, Tinubu, Mákindé àti àwọn aṣáájú Yorùbá míì. Níbi tí Sunday Igboho ti bínú gan tó sì sọ̀rọ̀ kàṣàkàṣà sí Ọọni, Tinubu, Mákindé àti àwọn aṣáájú Yorùbá míì. Ọ̀rọ̀ náà sì le gan-an ni. Igboho ní kò sí èyí tó kàn mí pẹ̀lú àwọn ọlọ́pàá o. Ìjà tí à ń jà yìí ìjà ti Yorùbá ni. Bó ṣe kan ètò ààbò ilẹ̀ wa ni. Àwọn ọmọ Yorùbá ni mo sì gbójúlé fún gbogbo àtìlẹ́yìn mi. Nígbà tí Ọọ̀ni lọ sọ́dọ̀ Buhari ṣàpọ́nlé fún un. Níṣẹ́ ló dìde dúró láti kí i. Àmọ́ ó sọ̀rọ̀ kan níbẹ̀ tí mi ò láìkì. Ohun tó jẹ́ kí Aláàfin pè mí nìyẹn. Aláàfin fẹ́ tako ohun tí Ọọ̀ni sọ lọ́dọ̀ Buhari. Ó yẹ kí Ọọ̀ni lè sọ fún tí Yorùbá fẹ́ fún Buhari ni. Ṣùgbọ́n wọ́n ti gbé dọ́là fún un. Ó pè mí, èmi ò dá lóhùn o. Aláàfin nìkan ló ń tì wá lẹ́yìn. Ó sì ti kọ̀wé sí president. Ọọ̀ni já mi kulẹ̀ ní tiẹ̀ ni. Ó já wa lulẹ̀ gan. Àwọn òṣèlú lòun ń bá ṣe. Ọ̀lẹ làwọn aṣáájú wa o, ẹrú Fúlàní ni wọ́n. Wọ́n á lọ sí Àbújá, wọ́n á lọ gbowó. A máa kọlù wọn láìpẹ́. A dẹ̀ máa bà gbogbo ohun ìní wọn jẹ́. Ó yẹ ká kọ́ Ọọ̀ni yẹn lọ́gbọ́n, ká kọ́ lọ́gbọ́n gidi. Inú ń bí mi. Kí ló dé tí a tiẹ̀ ń bẹ̀rù adé tí wọ́n gbé sórí pàápàá? Adé wo? Àti Tinubu o àti àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tó kù ẹrú Fúlàní ni wọ́n. Kò yẹ ká máa bẹ̀rù. Ọmọ akínni wá, kò yẹ ká máa ṣojo. Èmi ò gbowó lọ́wọ́ ẹnìkankan o. Ojúlówó ọmọ Yorùbá lèmi. Mi ò sì ní gbà kí Fúlàní mú mi lẹ́rú. A kì í ṣe kankan náà. Ìwà wa ò tiẹ̀ jọra. Kí àwọn Fúlàní yẹn máa lọ. Kí wọ́n máa lọ. Ẹrú àwọn Fúlàní ni Mákindé fúnra ẹ̀. Ó ti dẹrú wọn nítorí tó fẹ́ ṣe second term. Bí inú ti ń bí Ìgbòho nìyẹn o nínú oṣù kejì ọdún 2021. Ohun tó sì fa gbogbo eléyìí ni pé ní gbogbo ọdún 2020 àwọn Fúlàní onímàálù agbègbè Ìbàràpá ti sọ ara wọn di nǹkan míì nítorí àwọn ọ̀daràn ti pọ̀ nínú wọn. Bí wọ́n ti ń pààyàn lórí oko wọn bẹ́ẹ̀ ni wọ́n ń jí àwọn míì gbé. Ìlú Ìgàngàn ni kinní náà sì ti pọ̀ sí jùlọ. Èyí tó wá ṣẹlẹ̀ tó burú jù ní ti ọkùnrin kan tí wọ́n pa, Dr. Fatai Aborode, ẹni tó fẹ́ lọ sílé ìgbìmọ̀ aṣòfin láti àdúgbò náà ní 2015 tó sì ní oko ńlá kan sí Ìgàngàn yìí níbi tó ti gba àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn síṣẹ́. Àwọn Fúlàní yìí kàn déédé pa á lọ́jọ́ 11 oṣù kejìlá December 11, 2020 yìí ni. Ikú ẹ̀ ká gbogbo èèyàn lára nítorí àdánù gbáà ni fún gbogbo èèyàn agbègbè náà. Àwọn ọlọ́pàá ṣe wọ́n láwọn ò rẹ́nìkan mú. Àwọn àmọ̀tẹ́kùn agbègbè ọ̀hún lérí títí kinní kan ò ṣe. Bẹ́ẹ̀ ni àwọn OPC àdúgbò náà ń sọ pé àwọn ò ní gbà, bẹ́ẹ̀ kinní kan kò sì ṣe. Gbogbo àwọn ará àdúgbò àti àwọn èèyàn sì mọ̀ pé àwọn Fúlàní onímàálù ni. Kódà wọ́n mọ ibi tí àwọn ọ̀daràn náà wà. Níbí yìí ni Sunday Igboho ti jáde. Yàtọ̀ sí pé ọmọ àdúgbò náà lòun, ó ní ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí kò dáa.
ọ̀dọ̀ sẹ́ríkì àwọn Fúlàní Ìgàngàn Sàlíù Abdulkadir ló kọ́ lọ. Ó yabò ó bí ògiri àlàpà, ó sì sọ níbẹ̀ pé àwọn ò gbà mọ́ pé kí àwọn Fúlàní dúró sí sàkání àwọn. Ó ní òun fún wọn ní ọjọ́ 7 kí wọ́n fi Ìgàngàn sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ ohun tójú wọn bá rí kí gbogbo wọn faramọ́. Ọjọ́ 15 oṣù kínní January 15, 2021 ọjọ́ Jímọ̀ kan báyìí ni. Nígbà náà làwọn Fúlàní tó kù ń bínú ní kọ̀rọ̀. Wọ́n ní kí ló dé? Àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá míì bá wọn dá sí i pé Ìgbòho kò lẹ́tọ̀ọ́ láti fún àwọn Fúlàní ní gbèdéke pé kí wọ́n jáde ní Ìgàngàn. Báwo ni tiẹ̀ ti jẹ́? Ṣé ìjọba lòun ni? Àmọ́ Ìgbòho ò dáhùn. Nígbà tó sì di ọjọ́ 22 oṣù kínní January 22, 2021 Sunday Ìgbòho ya wọ ìlú Ìgàngàn. Àmọ́ kó tó dé sẹ́ríkì àwọn Fúlàní ti sá lọ o. Pé níbo ló sá lọ? Ìlọrin ni. Àṣé ọmọ ìlú Ìlọrin ni, kì í ṣe ará Sókótó tàbí Sàǹfàrà. Lọ́jọ́ náà ni òkìkí Ìgbòho gbilẹ̀ kárí ilẹ̀ Yorùbá, tí ogunlọ́gọ̀ ọmọ Yorùbá sì rọ́ tẹ̀lé lẹ́yìn, tí wọ́n ń sọ fún un pé àfi kó lé gbogbo Fúlàní jáde fáwọn. Òun náà sì múra láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú èrò tó sì wà lẹ́yìn ẹ̀ lásìkò ọ̀hún. Gbogbo ẹnikẹ́ni tí kò bá ti fara mọ́ ọ̀nà tí wọ́n ń gbé kinní ọ̀hún gbà, òun yóò fi ìbínú sọ̀rọ̀ sí tọ̀hún. Bó bá sì ti bú ẹni náà ní gbogbo àwọn ọmọ Yorùbá tó ń tẹ̀lé yóò sọ pé kò sóhun tó dáa jù bẹ́ẹ̀ lọ, ohun tó dáa ló ń ṣe. Ohun tó gbé kọlu irú àwọn èèyàn bí Ọọni, Gani Adams, Tinubu, Mákindé àti àwọn àgbà ilẹ̀ Yorùbá míì nìyẹn. Ohun táwọn àgbà yìí ń sọ ni pé ọ̀nà tó mú kinní náà gbà yìí kì í ṣe bí yóò ti rí ohun tó ń fẹ́ gan gbà nìyẹn o. Àmọ́ àwọn kan kò gbà, wọ́n ní yóò gba Yorùbá nation fáwọn. Òun náà sì ń sọ kiri pé àfi kí àwọn gba Yorùbá nation dandan. Ẹni tí kò bá sì ti fẹ́ bẹ́ẹ̀, ojo àti ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá ni. Níbi irú ọ̀rọ̀ yìí ló ti sọ̀rọ̀ sí Ọọ̀ni tó sì bú ọba náà dáadáa. Àmọ́ ní báyìí Sunday Ìgbòho ti padà wálé o. Sunday Ìgbòho dúró níwájú Ọọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì ní ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 23 oṣù kẹjọ 2025. Ó sì sọ báyìí pé ẹ̀yìn ní kálukú ti ń bú ọba. Kò sẹ́nìkan tí wọ́n bí baba ńlá bàbá ẹ̀dá tí yóò bú ọba lójú ẹ̀. Èmi ti bú òòṣà lẹ́yìn o, mo sì tọrọ àforíjì lẹ́yìn. Àmọ́ mo wá báyìí, mo wá tọrọ àforíjì níwájú òòṣà fúnra ẹ̀. Ẹnu mi àgò ni. Bọ́mọkùnrin ajìjàgbara náà ti wí bẹ́ẹ̀ ló fi dọ̀bálẹ̀ gé, tó sì fi hàn pé òun wá lóòótọ́ láti túbá níwájú Ọọ̀ni ni. Lẹ́yìn tó túbá tán, ó bẹ ọba náà pé kó bá òun bẹ ààrẹ Bọ́lá Tinubu o, kí Tinubu yọ orúkọ òun kúrò nínú ìwé àwọn ọ̀daràn kí òun lè máa ṣe ayé òun lọ. Ó ní wọ́n ti gbẹ́sẹ̀ lé àkáǹtì òun ní báǹkì, òun ò sì lè gba owó òun kankan jáde. Bẹ́ẹ̀ ni òun kò lè máa rìn kiri bí òun ti fẹ́ nítorí orúkọ òun wà nínú ìwé àwọn ọ̀daràn tíjọba Nàìjíríà ń wá. Ọọ̀ni lòun ti dáríjì o nítorí ọmọ òun ní í ṣe, àti pé òun yóò rìn sí i, wọn yóò sì yọ orúkọ ẹ̀ kúrò nínú ìwé àwọn ọ̀daràn, wọn yóò sì ṣí àkáǹtì ẹ̀ fún padà. Ohun tí àwọn míì ń sọ ni pé irú ọ̀rọ̀ wo ni Ìgbòho ń sọ lọ́dọ̀ Ọọ̀ni yìí, àti pé kí ló dé tó lọ túbá lọ́dọ̀ ọba ńlá náà. Ṣùgbọ́n kì í ṣe ọ̀dọ̀ Ọọ̀ni ni Ìgbòho kọ́kọ́ wá. Ó ti lọ sọ́dọ̀ Olúgbọ́n ilé Igbọ́n ọba Olúṣọlá Àlàó. Ó lọ sọ́dọ̀ Ọlọ́wọ̀ ìlú Ọ̀wọ̀ ọba Ajíbádé Gbádégẹṣin. Àwọn wọ̀nyí sì ń sọ pé kò sí púpọ̀ nínú ohun tí àwọn lè ṣe, àfi kó lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni nítorí Ọọ̀ni ló bú. Bí àwọn yóò bá sì ṣe ohun kan lọ́rọ̀ rẹ̀, àfi kí Ọọ̀ni kọ́kọ́ foríjì iná. Ohun tó gbé e dé ọ̀dọ̀ Ọọ̀ni nìyẹn. Ìdí sì ni pé nígbà tí ọmọdé bá débi ẹ̀rù yóò bá dandan. Tinubu tí Ìgbòho ń bú bí ẹni láyin níjọ́sí náà ló di ààrẹ yìí. Bí òun kò bá sì ti yọ orúkọ ẹ̀ kúrò nínú ìwé ọ̀daràn, bí ọmọ Fúlàní kan bá gbàjọba, kinní náà yóò lé sí i fún ni. Àti pé nígbà tọ́rọ̀ náà bẹ̀rẹ̀ níjọ́sí tí ààrẹ Gani Adams ṣèkìlọ̀ fún pé kó tẹ̀ ẹ́ jẹ́jẹ́ nítorí Yorùbá ṣòro jà fún. Ohun tí àwọn kan ń sọ nígbà náà ni pé ààrẹ ń lára Ìgbòho ni, wọ́n sì ní kò sí ohun kan tó kàn án pẹ̀lú ẹ̀. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ nígbà náà dá ìjà sílẹ̀ láàrin wọn. Àmọ́ lóòótọ́ ni Ìgbòho múra ìjà tó sì fi gbogbo ohun tó ní díjú ẹ̀. Ìgbà tí wọ́n wá kọlu ilé ẹ̀, tí wọ́n pa àwọn èèyàn sí i lọ́rùn, tí wọ́n lé e jáde nílùú, tí wọ́n sì bà gbogbo ohun tó ní jẹ́, tí wọ́n wá dí ọ̀nà jíjẹ mímu mọ́ yìí ńkọ́. Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá tó ń pariwo lẹ́yìn ẹ̀ nígbà náà, púpọ̀ nínú wọn kò dúró mọ́.
oníkálukú ti padà sídìí iṣẹ́ orí ayélujára nìkan lókù tí wọ́n ti ń sọ pé àwọn wà lẹ́yìn Sunday Igboho tí wọn yóò sì máa pariwo Igboho ṣá. Wọ́n ti tì í dé ibi tí wọn yóò tì í dé, wọ́n sì ti padà sẹ́yìn ní tiwọn. Àwọn tó láyà tó wà lẹ́yìn Igboho tí wọ́n sì lò torí ẹ̀ kú, wọn ò lówó, bẹ́ẹ̀ ni wọn ò lágbára nílé ìjọba. Àwọn tí wọ́n sì lówó tí wọ́n lágbára nílẹ̀ Yorùbá, wọn kò sí lẹ́yìn Igboho níbi tí nǹkan ti bàjẹ́ nìyẹn. Àmọ́ bí Igboho ti ń ṣe yìí, àwọn míì ń bẹ̀rù pé ṣé kìí ṣe ohun tí kò ní jẹ́ kí ìjà náà ṣe é jà mọ́ nìyí, nítorí nígbà tí àwọn ọba àtàwọn olóṣèlú tó jẹ́ ọ̀pọ̀ wọn ni wọ́n wà nídìí ìṣòro Yorùbá, bàbá abẹ Tinubu tí wọ́n fún un níwèé òmìnira tí wọ́n sì ṣe ohun tó ń fẹ́ yìí fún un, bí ọ̀rọ̀ ìjà bá tún dé pẹ̀lú àwọn Fúlàní ńkọ́? Ṣé kìí ṣe àwọn ọba yìí náà ni yóò mú un lọ́wọ́ dání pé kò gbọ́dọ̀ ṣe ohunkóhun mọ́? Ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá míì ń bẹ̀rù nìyẹn o. Ọ̀nà dórí àpáta ó pòrúurú, ó sọ sí ni lẹ́nu, ó buyọ̀ sí. Èso rẹ̀ kò ṣeé pọ́nlá, iyọ̀ rẹ̀ kò ṣeé tú dànù. Alátiṣe ni yóò mọ àtiṣe ara ẹ̀ bó bá yá o. Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ tí Sunday Igboho lọ bẹ Ọọ̀ni yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí.